lápọ̀lẹ̀ ni ó bá ń sọ. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. ọmọ àṣẹ bàbá àdúrà kan náà ní fún ọmọ tó dáṣọ òbí ẹ̀ àtọmọ tó róbí lè hó. Èmi àfáà tuntun náà ló ń bá yín sọ̀rọ̀ lónìí. Mo sọ fún wípé kò sí nǹkan tuntun tó ń bẹ lábẹ́ ọ̀run, a ó máa dánilẹ́kọ̀ọ́ náà ni. Òní ọjọ́ Jímọ̀, ọjọ́ olóyin ni. Ọjọ́ Jímọ̀, ọjọ́ ọdún ni. Ọjọ́ Jímọ̀, ọjọ́ ayọ̀ ni. Gbogbo ẹnikẹ́ni yòówù tí ó bá rí Jímọ̀ kì í láyé kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run méjì òun náà la mú wá rí ètò lónìí. Àní ọ̀rọ̀ Ọlọ́run méjì náà la mú wá rí ètò lónìí. Ọ̀rọ̀ tá a mú wá lónìí náà ni wípé tí ọ̀tá rẹ méjì bá ń jà o gbọ́dọ̀ lọ là wọ́n. Tí ọ̀tá rẹ méjì bá ń jà o gbọ́dọ̀ wò wọ́n níran, o gbọ́dọ̀ lọ láti lọ là wọ́n. Ọmọ ìyá mi ìwọ tó ń wò mí jẹ́ ń gbé ọ débẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni pé takulọ́ ẹ̀pẹ́yẹ̀mí Ọlọ́run ọba. Báwo la ṣe lè ṣe gbà tá a máa yege nínú ọ̀rọ̀ Ọlọ́run? Ó kù sọ́wọ́ èmi àti ìwọ tó ń wò mí lónìí. Nítorí pé tí o bá lọ láti lọ la àwọn ọ̀tá rẹ méjì tó ń jà, tí wọ́n bá pòdí àpò pọ̀ láti pílánì láti pa ọ́, tí o bá lọ là wọ́n, tí wọ́n bá gún ọ ní nǹkan kọ́, ta ló wé sílé ayé ẹ̀? Wọ́n ló pàdánù lé ayé tiẹ̀. Ó bọ́ Ọlọ́run lọ́rọ̀. Tí o bá dẹ̀ fi wọ́lẹ̀ àwọn méjèèjì tí wọ́n ń jà, tí wọ́n ṣe ra wọn léṣe, tí wọ́n para wọn, o sì wà ń bẹ̀ tí wọ́n fi ṣe ra wọn léṣe, ẹ̀ṣẹ̀ náà ọrùn ẹ ló wà. Báwo ni a ṣe lè ṣégbà tí ọ̀rọ̀ Ọlọ́run tí a fi yege nínú ọ̀rọ̀ Ọlọ́run? Ó kù sọ́wọ́ èmi àti ẹ. Ìdánilẹ́kọ̀ọ́ tí a fúnra wa ní àyájọ́ ti tòní òun náà nìyẹn, kò díjú báyìí lọ. Mo ti sọ fún yín pé kò sí nǹkan tuntun tó ń bẹ lábẹ́ ọ̀run, a máa dánilẹ́kọ̀ọ́ náà ni. Wassalam.